Yorùbá ní tí a bá ń sunkún àmọ́ ríran nù. Nítorí wípé oníkálukú ló ti láǹfààní láti tan kámẹ́rà síwájú ara rẹ̀ láti máa sọ èyíkéyìí nínú ọ̀rọ̀ tó bá wù ú lásìkò tó bá wù ú, pàápàá jùlọ sí àwọn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá. Àbí ká wá wò wípé ní táwọn àgbàlagbà yìí ń ṣe nílẹ̀ Yorùbá bóyá kò tẹ́ wa lọ́rùn tó àbí wọn àti ṣe ní tí àwa ọ̀dọ́ fẹ́. Èyí tí a fi lo ọgbọ́n láti pe àwọn àgbàlagbà wa sí àkíyèsí wípé ẹ tún wò bẹ́ẹ̀ bá tún ṣe báyìí ṣé yóò rọgbọ. Èyí tó oníkálukú ó fi ronú láti mọ kí ni way forward nígbà tí nǹkan ti dàrú bó ti rí. Kí ni way forward ní tó kàn. Àmọ́ kí ni way forward ní tí oníkálukú wa ń pariwo látàbẹ́ wípé à ń rí nǹkan kan gbà lọ́wọ́ àwọn àgbàlagbà kan ní inú àwọn èyíkéyìí ẹ̀sìn tí oníkálukú ti bára wa láti máa wá blast láti máa sọ̀rọ̀ ìsọkúsọ. Pàápàá jùlọ tẹ́ni tó tó ẹbí lọ́mọ tó bá bá pàdé lórí app wàá sọ̀rọ̀ sẹ́lòmíì wàá ṣépè fẹ́lòmíì bíi pé kí ni tí ó fi ẹ́ ṣe. Ǹjẹ́ o gbàgbé pé omi làwọn èèyàn ẹni tó ṣépè fún tó rò pé kò sí tí ó fi ẹ́ ṣe tó bá bá pàdé lójú ayé ǹjẹ́ o lè dúró níwájú rẹ̀ kó kàn yí lóhùn padà tó bá pa ọ́ láṣẹ. Àmọ́ títan kámẹ́rà síwájú oníkálukú wa kò jẹ́ àmọ́ ẹgbẹ́ ara wa kò jẹ́ àmọ́ bá ti tó àti bá ti mọ̀. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni wọ́n tún sọ nú ọ̀rọ̀ wọn wípé okó tó kó ẹpọ̀n tẹ́pọ̀n àwọ̀ ọ̀kan yìí jù kan lọ. Nítorí wípé oníkálukú lásẹ̀sì kí wọ́n sọ pé free world la wà àti wà lábẹ́ òfin ìjọba tí ò sí ní tẹ́nìkan kún fi ẹnì kankan ṣe. Ká wá sọ ìjọmọlúwàbí tí ń bẹ lára wa nù ká má mọ ìwọ̀n tó tọ́ sáwọn aṣíwájú. Nílẹ̀ Yorùbá ariwo ẹ̀sìn làwọn tó jẹ́ mùsùlùmí ń pa, ariwo ẹ̀sìn làwọn tó jẹ́ kìrìsìtẹ́nì ń pa. Àwọn tó jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé àwọn náà ń sọ tiwọn náà wípé tiwọn náà ò bàjẹ́ ọ̀hún gan ni tí ń jẹ́ ọba fún gbogbo ẹ̀sìn tó kù. Oníkálukú wa náà làjàre oníkálukú wa náà sì ni awíire. Àmọ́ tí a bá wò ká finú konú ká fi kùn lukùn gẹ́gẹ́ bí Yorùbá tí oníkálukú wa ń sọ jáde lẹ́nu ní tá a gbé dání yìí ní tó ti bàjẹ́ sẹ́yìn ní tó pọ̀ báwo la ṣe kí lọ́nà àbáyọ báwo la ṣe ṣe tí oníkálukú náà fi tá a fi padà finú konú tá a fi wà ní ìṣọ̀kan ní ilẹ̀ Yorùbá. Torí ariwo ẹ̀sìn tó oníkálukú wa ń pa lórí online ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ń dìsífù ọ̀pọ̀lọpọ̀ àwa bí àwa tá a ní àǹfààní sí orí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni tá a bá wo orí afẹ́fẹ́ lénìí a lè sọ wípé 90% àwọn tó jẹ́ wípé ariwo ẹ̀sìn ni o ariwo ẹ̀sìn ni o ariwo ẹ̀sìn ni wọ́n ń pa nínú kìrìsìtẹ́nì nínú babaláwo nínú àwọn mùsùlùmí. Ariwo ẹ̀sìn yìí ni wọ́n ń pa fún aráyé lóòótọ́ bí gbogbo ayé ti máa rí àmọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ọ̀tọ̀ ni iṣẹ́ tí wọ́n ń jẹ́ lọ́kàn ara wọn. Wọ́n mọ̀ wípé tí owó táwọn ń rí lábẹ́ wípé wọ́n ń pariwo yìí tó bá ti dí táwọn ti ń fún wọn lówó bá láwọn ò fún wọn lówó mọ́ tún rí wípé wọ́n yí ohun padà láàrin kádìjú kálajú tí ń jásí ni pé wọ́n ń ṣiṣẹ́ bí wọ́n ó ti jẹ bí wọ́n ó ti mu wọ́n wá torí tí wọ́n fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ wá ń ba tí wọ́n fẹ́ jẹ nínú ayé jẹ́. Lọ́nà sì ni oníkálukú wọn ń pa wípé tí kì í bá ṣe irọ́ ni ní tó ń sọ lẹ́nu kí ló dé tó máa fi ṣe ìṣesí kí ló dé tó máa fi hùwà. Àwa tá a pera wa ní mùsùlùmí tá a lọ́dọ̀ wa lọ́lọ́run wà tó bá jẹ́ pé lóòótọ́ ibi tí oníkálukú wa tá a ti ṣe làákàyè ni wípé tí mùsùlùmí bá pe ọlọ́run tá à ń sọ yóò sọ pé wọn ò dáhùn tí kìrìsìtẹ́nì bá pe ọlọ́run tá à ń sọ tó ń pè yìí kò sọ pé wọn ò dáhùn bẹ́ẹ̀ ni tí babaláwo tí wọ́n bá pe ọlọ́run tá à ń sọ yìí kò sọ wípé wọn ò dá wọn lóhùn kí wá la fẹ́ para wa lé lórí. Táwọn ọmọ kéékèèké wá sọra tá a wá sọ àwọn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá tá a sọ wọ́n dẹni àmútayín tá a sọ wọ́n dẹni àrífín. Ariwo ẹ̀sìn lóníkálukú wa ń pa àrònú ìjọmọlúwàbí tí ń bẹ lára wa mọ́ àrònú wípé láàrin ara wa oore ń bẹ àǹfààní pọ̀ tá a lè ṣe fúnra wa láàrin ara wa àrònú wípé in tá a lè rí gbà lọ́wọ́ ara wa tá a fẹ́ lò nínú ayé ká tiẹ̀ tí ì mọ̀ sọ ká má tí ì sọ ọ̀run tẹ́nìkankan wa ò tí ì dé rí ó pọ̀ lọ́wọ́ ara wa àmọ́ tá a bá torí pé agbẹ́sìn lérí a torí wípé àwọn nǹkan ń fún wa lówó a wá bẹ̀rẹ̀ sí ní ba ẹ̀sìn kan jẹ́ nítorí owó tá à ń rí a ba ìjọmọlúwàbí ara wa jẹ́. Social media dẹ̀ burú débi wípé gbogbo ohun tó ní kálukú wa ń ṣe lórí online yìí náà ni àwọn ọmọ tá àti ìbí ó padà máa wá dé bá kí ni ìwọ fẹ́ fi defend ara ẹ̀ nǹkan tó ń sọ lónìí nítorí owó tó bá dọ̀la tó ò bá rówó ń bẹ̀ mọ́ sóòtún ní sọ nǹkan míì a ní ẹ jẹ́ kó ní kálukú wọ́ padà sílé ẹnìkan ò sọ pé ọmọ ṣẹ̀sìn ẹnìkan ò ní kí ìwọ tó jẹ́ mùsùlùmí ọmọ kírun ẹnìkan ò sọ wípé ìwọ tó jẹ́ babaláwo kọ́ ọmọ bọ òòṣà tó ń bọ ẹnìkan ò sọ wípé ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì kọ́ ọmọ lọ chọ́ọ̀chì kọ́ ọmọ ka báíbù rẹ kọ́ ọmọ pé ọlọ́run ọba nílànà bó ti máa pè àní tí ń jẹ́ ìjọmọlúwàbí tó so gbogbo wa pọ̀ tá a fi ń jẹ́ Yorùbá ẹ jẹ́ á padà sílé kájọ fi ikùn lukùn kájọ bára wa sọ èyí tí ń jọ dòdò ọ̀rọ̀ kí ìfẹ́ lè padà jọba láàrin wa látara ìfẹ́ tó à ń pèpè rẹ̀ pé kó jọba láàrin wa yìí òun náà ni ó padà ṣokùnfà tá a fi dá Yorùbá padà sínú àwọn èdè lágbàáyé tí wọ́n mọ̀ sọ wípé tí wọ́n bá pe Yorùbá tí wọ́n mọ̀ kan sára sí wọn wípé nínú àwọn èdè tó fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n sì ní agbára lágbàáyé táwa Yorùbá nù lè padà bọ́ sí ipò tá à ń sọ yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ààyè wọ́n náà kíyèsí ààyè ibi tó wà yẹn á bá ẹlòmíì pàdé tó jẹ́ wípé kódà ìlà Yorùbá á wà lójú ẹ̀ tá a mọ̀ wípé ìran ọmọ Yorùbá lónìí àmọ́ ìwọ kí wọn wípé ẹ káàsán ẹ káàárọ̀ àbí ẹ káalẹ́ ńbẹ̀ wọn òyìnbó ni wọ́n fi dán lóhùn good afternoon good evening how are you ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n èdè Yorùbá tá à ń sọ lẹ́nu wá di ihun tá à ń kórìíra lé lórí èdè Yorùbá wá dún tá à lè mú yẹn gàn mọ́ ní gbogbo àyè tó ní kálukú wá wà èdè tó jẹ́ wípé òun náà ni wọ́n fi bí gbogbo wa